láti Ọ̀yọ́ Aláàfin mo ti wá, mo dẹ̀ ń school ní University of Ibadan. Èmi ìṣọmọ Nàìjíríà o, àwọn òbí mi ọmọ Portugal ni wọ́n. So ìgbà tí mo wà ní ọmọ ọdún 10 ni mọ́mì mi gbé mi wá láti Portugal sí Nàìjíríà. Wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Aláàfin of Ọ̀yọ́ as cultural ambassador. So mo lọ school ní Ọ̀yọ́ State Secondary School. So ìgbà tí mo wá di Nàìjíríà, tí mọ́mì mi wá sí Nàìjíríà, nínú ààfin gangan náà ti sọ mí ní Ìṣọ̀lá, oríkì mi Ìṣọ̀lá, nínú ààfin gangan náà ti fún mi. Ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá ni mo bá rìn, so mo ń grab díẹ̀díẹ̀ pẹ̀lú gbogbo wọn bó ṣe ń sọ, mo kàn grab ẹ̀. Láti school náà mo ṣe Yorùbá school, so láti ibẹ̀ gangan ni mo ti grab àwọn Yorùbá díẹ̀díẹ̀. Mi ò ní parọ́ bọ̀ èdè Yorùbá ó dùn lẹ́nu, ó dùn láti sọ, láti gbọ́ náà, so mo kàn like ẹ̀. Even tí máa fẹ́ sọ Òyìnbó mi ì ní sọ. Tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi, Yorùbá ni mo máa ń sọ jù, ó máa ń dùn lẹ́nu mi, mo máa ń sọ. Àwọn èèyàn máa ń sọ pé Thiago kì í sọ Òyìnbó, Yorùbá nìkan àwọn ni ìmílẹ̀ bó ṣe wà nìyẹn. So àwọn èèyàn tán máa ń rí mi pé mo máa ń sọ Yorùbá. Àwọn times mi ti máa lọ lórí títì, àwọn yóò pè mí pé Òyìnbó wà, màá ní ẹ kúrò lẹ́mọ̀, màá kí wọn, wọ́n á ní kí ló ṣẹlẹ̀, wọ́n sọ Yorùbá lẹ́nu mọ́ ní bẹ́ẹ̀ ni wọ́n á ní báwo ló ṣe jẹ́, màá sọ fún wọn déédéé. So almost gbogbo àti máa ti lọ lórí títì tán bá ti rí mi pé àwọn Òyìnbó ní sọ Yorùbá yìí, even tí máa fẹ́ lọ ra nǹkan, wọ́n ní tí máa ní ẹ fún mi ní sọ̀kò 50, wọ́n ní Òyìnbó fẹ́ jẹ sọ̀kò, wọ́n ní sọ̀kò àti gàrí máa ń dùn. So láti bẹ̀rẹ̀ ní Instagram, wọ́n post àwọn fídíò mi sí Instagram, TikTok. Láti bẹ̀rẹ̀ ní Túndé náà ti rí mi pé Òyìnbó ti ń sọ Yorùbá lẹ́nu tó dùn yìí, wọ́n máa fi pè mí pé àwọn gan-an wá boost career mi tí mo fi ń lọ sí ibi tó ga nísìn. Ẹ̀yin tẹ́ ń fi àwọn ọmọ yín sí iléèwé tán sọ Òyìnbó ń bẹ̀. Èmi ò sọ pé kò dáa o, àmọ́ tán bá tún délé ẹ̀ tún máa bá wọn sọ Òyìnbó. Àwọn tán ní Yorùbá bá ṣe fọwọ́ mú yẹn, ìdí tèmi ò fi like ni pé àwọn òbí àwọn ọmọ kékeré, even láti ilẹ̀ tí àwọn ọmọ kékeré bá ti ń lọ school, àwọn pé ní school wọ́n máa kọ́ wọn ní èèbó àti Yorùbá. Ní school o gbọ́dọ̀ sọ Yorùbá, ní school tí mo lọ wọ́n gbọ́dọ̀ sọ Yorùbá rárá. Wọ́n máa sọ pé you are speaking vernacular. Tán máa sọ ni èmi ò sí mọ̀ kí ni vernacular kankan, èmi máa ń sọ Yorùbá school. So tán bá tún wá délé, àwọn òbí wọn wọ́n tún máa sọ pé wọ́n máa sọ Yorùbá, so kí ni ẹ̀ máa affect àwọn Yorùbá, àwọn ọmọ Yorùbá gangan. So normal as a Yorùbá child, ọmọ Yorùbá gangan, kí tó fi lè sọ Yorùbá, tèmi máa ń wò nìyẹn wípé wọ́n bí ọ sílẹ̀ Yorùbá, oúnjẹ tó ń jẹ láti ilẹ̀ Yorùbá ni, aṣọ gbogbo ẹ̀. Èmi sì ní tẹ́ bá rí mi, ẹni aṣọ mo lè wọ̀, ó dùn, like everything. Mo kàn like Yorùbá, everything Yorùbá mo kàn like ẹni. Bí mo ṣe jẹ́ Òyìnbó tí mo ń sọ Yorùbá báyìí, tí máa lọ síbí kan, tí máa fẹ́ ra nǹkan, tí máa rí pé àwọn ń sọ Òyìnbó ní sọ Yorùbá yìí, máa ní ó ń sọ Yorùbá lẹ́nu, gbàgbàgbà mọ́ lọ. Èèyàn á ní sọ máa wò pé pé mo ń sọ Yorùbá náà, ó pọ̀. Àwọn ẹlòmíì tán bá rí mi ta, tán bá rí pé Òyìnbó lélẹ́yìn sọ Yorùbá, wá fún mi nọmba ẹ̀ já máa sọ̀rọ̀. So láti bẹ̀rẹ̀ mo ti ní àwọn èèyàn ti ń like wọ́n láti like. So láti bẹ̀rẹ̀ gan àwọn benefit pọ̀, ó pọ̀ gan. So ẹ jí ń sọ nǹkan, oúnjẹ tí mo like jù àmàlà àti gbẹ̀gìrì ni. So èmi ò ẹbí lọ́wọ́ rẹ̀ mi ò kí ń jẹ rice tó bá wù mí láti jẹ rice máa jẹ rice, àmàlà àti gbẹ̀gìrì á fi ogún fèsì máa jẹ bẹ́ẹ̀, wọ́n like ẹ̀ dáadáa. Láti Ọ̀yọ́ mo ti wá, àwọn lára máa ń jẹ lọ́yọ̀. Ní ọjọ́ iwájú mi ní plan láti fi Yorùbá lẹ̀ o, màá sì máa sọ Yorùbá títí màá fi kú. Kódà àwọn ọmọ mi màá kọ́ Yorùbá déédéé torí èdè yìí àwọn èèyàn mọ advantages rẹ̀, wọ́n mọ advantages tó wà nínú èdè yìí o, àwọn èèyàn mọ̀. Ó dẹ̀ máa affect àwọn èèyàn gan, tó bá ti ń grow up, tó bá ti ń lọ tó bá sọ Yorùbá yìí, ó máa affect wọn. Kò sí tó máa bí ọ pé ọmọ Yorùbá ni ọ́ tó bá lè sọ bí disgrace ló ṣe rí. So tí màá fi kú àwọn ọmọ mi máa sọ Yorùbá normal. Nǹkan plan mi ni pé màá máa sọ Yorùbá títí even nínú videos mi, social media, everything Yorùbá máa sọ. Àmọ̀ràn tí mo ní fún àwọn òbí wa àti àwọn tí wọn kì í sọ Yorùbá rárá, tí wọ́n value èdè yìí ni pé kán value ẹ̀ dáadáa, kán sì máa sọ torí ó máa ní advantages lọ́jọ́ ọ̀la. Kán máa sọ dáadáa, kán máa fi Yorùbá sí àwọn ọmọ wọn lẹ́nu, kán máa sọ déédéé tán fi gbọ́ torí tán bá wá kí n sọ Yorùbá déédéé, àṣà Yorùbá ó lè parẹ́.